Gini. Bon, ẹ sọ̀sọ̀. Ọba ń fẹ́ kọ́ pé ojúmọ́ lọ bá wà. Ẹ káàsán. Káàbọ̀ sára fẹ́ẹ̀ni. Gbìyànjú jẹjẹ ọba. Sápá yìí. Kò kọjá ìfaradà.
Ẹ káalẹ́ o. God bless you. Okay, sir. Káalẹ́ sir. Lẹ́fẹ̀ẹ́ bá a sọ. Ako first time bá wa join live yìí náà ni mo kọ́ ní kí lẹ́gbẹ̀ẹ́ sí yín báyìí bá mi. Ọba mi ṣe tí wọ́n live tẹ́lẹ̀ ni. Wọ́n ẹ̀ṣẹ̀ wálé ni. Àwọn èèyàn orí bọ́ bá ṣe rọ kalẹ̀ tọ́ bá ti rọ kalẹ̀ báyìí kò sówó lọ́wọ́ ọba ní kí táwọn èèyàn ń ṣe báyìí. Ó ga ọ́. Tó yẹ kí n máa fọba lówó. Ẹ kí mi dá gift bọ̀bà téèyàn bá ṣàfọba lówó má dá gift bọ̀bà. Máa fọba tó yẹ kí n máa fọba ń gift. Ẹ kó gbogbo gift ọwọ́ yín kẹ́ kó lẹ̀. Ọba mi fẹ́ try gbogbo gift láti tó kéré jù dé ńlá lẹ́yìn. Ẹ ti fi ṣe lọ́ọ̀bù ọba. Ọba máa fún mi ní nǹkan bẹ́ẹ̀ yín ni mo kó wá fún. Ọba ìfẹ́ ti fọ́ ojú mi. Ọba mo ń try gbogbo àwọn gift mi. Ọlọ́run á fi ìbùkún sí. Ọba mo ní kẹ́ ṣàdúrà. Ẹ mọ̀ pé mo gàtì. Sínú gbogbo mo ń bó lọ́wọ́ náà ni. Ọjọ́ kan mo dẹ̀ máa bọ̀. Ọba tí bá tí mo fẹ́ save up kíní pípa ọ̀nà. Lẹ́sẹ̀ mi kìíní. Bá ní mo fẹ́ save gbogbo àwọn owó mi. 3,000. Ọlọ́run ẹ ká sàn. Ó kù 3,000 tí wọ́n fi ẹ ṣe sàn. Ó kù 3,000 tí wọ́n fi. Ẹ káalẹ́ sà ọba. 24. Ẹ káalẹ́ sà. 3,000 máa fi ṣe kíni. Àǹtí Zínú ẹ káalẹ́ mọ̀. Ẹ kálẹ̀ mọ̀. Yes. Tí wọ́n fi 24. Tí wọ́n fi 24 level. Okay. Tí wọ́n fi lè sọ láyà yẹn kọ́ máa wọ kíní yẹn àbí ọba. Ọlọ́run thank you sir. Ṣé tí kí tó lọ ṣe máa ṣe? Ṣé ibi ṣe fọ́ba? Má sá. Tó láyà ńlá àbí kékeré. Ọba kékeré lágbára mi máa ń gbé. Bẹ́ẹ̀ máa wọ̀ ni. No, ẹni ẹ bá sọ láyọ̀ ọ̀tọ̀pẹ́ máa pé 24. Ó dà kékeré yẹn mọ́ pé 3,000 ó kó láyọ̀ kékeré yẹn is like 5,000 so. Ẹ kì í save gbogbo coin mi kí lè fi fún yín ní láyọ̀ ẹ̀yọ̀ kan á lè wọ. Ọba yìí náà ni mo fi dé level yìí mi fún yàn gift ẹ̀yin ni mo fún. Bí àwọn èèyàn tí mo fún ó kéré gan ẹ̀yin mo fún jù kí lẹ sọ̀rọ̀. Ẹ mọ̀ náà. Mi fún ẹ̀yin náà nìkan lẹ ti fún mi ní bigger gift yìí. Yeah, I think I'm doing all night. Oh yeah. Ẹ̀yin náà lẹ ti fún mi ní bigger gift jù láyé mi àwọn èèyàn fún mi gift. Ọba náà ló fún mi ní the bigger gift jù so. Ọba gift if you cannot jàǹfààní you cannot jàǹfààní. Òun ló bá mi ṣe. Ṣé sápá ṣe fún ọ̀tún báyìí? Ṣé máa yẹn?
láti jọ́ tí mo ti mọ̀ kò bó láyọ̀ rẹ̀ ní pé kó máa bó láyọ̀ kó máa bó mọ́nìgàn mẹ́ta last weekend. ẹbú gbogbo ẹ̀fọ́ bá ọba gbogbo coin mi kí wọ́n coin mi tó kù mo ní 1,651 kí lọ pé 5,000 wá fi fi láyàn ẹ̀yin náà. Ìfẹ́ báwo lẹ ṣe fi sápá inú Ondo state ṣá báwo lẹ ṣe fi sápá inú Ondo state lọ́rùn yẹn. báwo lẹ ṣe kó pẹ̀lú sápá inú Ondo state lọ́jọ́. ọba ẹ rí pé ẹ wò ó kò kọjá faradà ẹ rí pé mo tọ lọ rọ jollof rice lọ́wọ́ yín níjẹrin kò kọjá faradà ọba kò tiẹ̀ wá sí sèso òjò jẹ́ ká ríṣẹ́ kò síṣẹ́ rárá ni mi ò ríṣẹ́. òjò jẹ́ ká rírun ṣe o àkọsà ń dúpẹ́. Èbó o sì ṣiṣẹ́ ló tẹ̀ yẹn. ti stop iṣẹ́ tipẹ́ táìmù ìgbà tí mo fẹ́ fi síìkì yẹn bóyá jẹ́ pọ̀nà méjì bí mo ṣe ń lọ tí mò ń dé yẹn kò easy fún mi mo á stop tó tẹ́ yẹn mo á face shop mo á ń wá iṣẹ́ alẹ́ mi tó jẹ́ iṣẹ́ club bọ̀ tó jẹ́ pé mo máa lọ lé ẹ̀mẹ́ta lọ́sẹ̀ iṣẹ́ club so ibi tí mo wá rí sí tí wàá jìnnà sí ilé mi ò wá lọ bọ̀ mo ṣàfojú sí mi ìyẹn gan ló máa ń gbé mi nígbà yẹn bọ̀ for now wàláì mò ń ṣọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà. Ọ̀dà Ọlọ́run máa ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn. wọ́n fi pẹ́ ẹni sàlẹ̀. wọ́n ní má ṣiṣẹ́ o kó má ṣàmíṣẹ́ wàá fẹ́ kú. wọ́n ní má ṣiṣẹ́ o kó má ṣàmí. ọba yẹn gbọ́dọ̀ ṣàmì àbí Ọlọ́run náà nìkan ló lè gbà wá. má ṣe. tọ́lọ́run èèyàn tọ́lọ́run bá rán síyàn èèyàn ráàánú gbà náà ni. ọba tọ́ra yín. ọba mo mísì fèsì yín lọ́sàn-án o ṣé ẹ bísí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo rí pé ẹ wá sí live lọ́sàn-án rárá. Ọ̀túnba Àgbáyé worldwide. ìgboro ti dàrú ẹ fẹ́ máa ranjú sọ́pì ọ̀nà kò di méjì. ìgboro ti dàrú ẹ fẹ́ máa ranjú ìgboro rẹ́rìn sápá wà níta ọba mo fẹ́ kọrin sí òní fún yín orí fídíò ló fẹ́ fún mi lówó àbí rédèrèdè tẹ bá ti fẹ́ kọrin fún mi máa sọ́tà tí bá lówó lọ́wọ́. adúpẹ́ sá ọ ẹ ṣé gan o mo appreciate mo mọ̀ lórí. táàmù tí mo wà inú bí mi ara ń kan mi orí mi gbóná ọmọ tó bá ta fèlèfèlè this time àdá gbè pé so tó bá ti fẹ́ kọrin sáwọn fún mi máa sọ ìgbà tó jẹ́ pé mo bá ti lówó lọ́wọ́. This about the move me, I'm not happy. I can't live without money. Emile mi sọ mi sẹlòmí o. nǹkan bíi 10 di nǹkan bíi 3 lọ́la owó ẹ máa rówó gbà dáadáa. Kí ló ṣẹlẹ̀ lọ́la? kò sí mo kàn sanwó náà ni pé tẹ bá wá sí live lọ́sàn-án ẹ máa rówó. Èyí tẹ́ wá sí live lọ́sàn-án. sá
ẹ̀yin tẹ́ wá sí láìpẹ́ lọ́sẹ̀ tẹ́ rí Akọ̀ngist ni ẹ mọ̀ pé yàtọ̀ sí wa, ẹ ráàánú gbà gan. Ẹ yàtọ̀ nítorí ó sí dàbí wa. pé Instagram òun ti wà ókè jù tẹ́lẹ̀ lọ ó dàbí pé àwọn èèyàn kì í fi bẹ́ẹ̀ hàn gìmọ̀ bíi ti tẹ́lẹ̀ àárín ìyá àgbò Instagram mo yìí lọ ní mo live. lọ wo lọ́sàn-án yìí náà mo lọ sí láìpẹ́ lọ́sàn-án mo lọ bíi 30 minutes ṣe gbá àwọn èèyàn ǹdẹ́ wọlé. gbà wọn yẹ mo gbé wọn wọlé wọ́n dẹ̀ bọ́ ìta àwọn hàn Bóyá tún ti dání ọjọ́ tèmi lọ yẹn náà kò háàgì náà tó tọkọ̀ blọ̀ ni kò háàgì tó tọkọ̀ blọ̀ ni. Bàbá yẹn kọ̀ wá selfish pẹ̀lú Instagram ó yẹ kó fi owó tá à ń gbà lẹ̀ ó yẹ kó filẹ̀ ni owó tá à ń gbà yẹn. Ayọ̀dọ̀ number one ẹ ká sọ wọn. Wọ́n yìí wo. Mọ́mí Abigail, Ẹ kálẹ́ mà. ẹ kalẹ́ máa. Nẹ́tíwọ̀kì wọn ò dáa. ìgbà tó wọ̀ rí sí mú dátà lò Gbogbo nǹkan ló bá Nàìjíríà yín iná dátà gbogbo ẹ̀. pìtìpìtì tó bá wà ní Nàìjíríà kò sí kékeré ẹni tó bá ní wọ́n mílíọ̀nù ní Nàìjíríà báyìí kan sí Ọba ìwọ́n láìpẹ́ ní ọjọ́ Sunday náà àbí àbọ̀jọ́ wo ni tí ní Glory ń ta ọjà wọn ọjọ́ Sunday nìyẹn. yáà náà Yeah. Ìjẹta ìjẹta ìjẹta. àjàmùrágó olúpẹpẹ àjà kò kọjá ìfaradà Náà ṣàlùyé. Ọlọ́run mà ráyè tẹ́lẹ̀ bọ̀ Razor má sọ ní olúpẹpẹ this time around inú bí mi kára má bàa pa olúpẹpẹ gan o ara ń kan mí o Bye kalẹ́ o. Kalẹ́ everybody. ẹ bá ti kó níbi táriwo wà kẹ́ padà wá àwa inú bí mi gan mi fáriwo anything rubbish now mi ò fẹ́ inú bí mi ara ń kan mi owó nìkan ló lè san tán ìṣòro mi wọ́n ṣe wà yìí. Ẹ kalẹ́. Sista Súnlẹ̀ ẹ kalẹ́ mà. Sista Ìfẹ́. Tọ́kì yóò wà òkè lẹ́kùn mo ti kì í. Yes, Má bínú. Àpátàrọ̀ mà. Anybody bá happy àti kí mi anybody bá happy àti rí mi tó bá fún mi lówó kó má bàa gbè pò anybody má happy àti rí mi o inú ń bí mi o.
ọba mi ẹ jẹ̀bù rẹ owó máa dé ọba mi ẹ jẹ̀bù rẹ èmi owó ò máa gbé dé láti wáyé fún ìnáwó ẹ̀ ẹ jẹ̀bù ìnáwó rẹ nǹkan tó ń fẹ́ yìí kò síbi tí kò fẹ́ dé kò fẹ́ everywhere. olùpẹpẹ ajapẹpẹ gbì. great son tí ẹni 10 million kan kí kọ́kọ́ lọ dúró owó tí mo fẹ́ tó fi gbọ́ ọmọ ló ń ṣe bí wọ́n ṣe wà láì. ayaba ṣàlàfíà ni sista tí Ife ẹni 10 million jondo fi lọ dúró sóòtẹ́ fún ti ìdóṣù sínú má wà. olórí láàfin ní kí everybody o ọba ẹ má fọ ó máa ṣẹlẹ̀ nísinsìnyí very soon ó ti kò tún súnmọ́ ṣe sáà pàkánà bá ní. kò sí fún tí mo fi ṣe transfer mi báyìí. ìyọrí jọ àwọn sporting bet gan sábà ti mú ọwọ́ ti gbọ́. God bless you. àwọn sporting bet gan ti gbọ́ gan báyìí. sporting bet ti gbọ́ wọn ò nígbà kó jẹ wọ́n láyé tó bá rí pé ó fẹ́ jẹ wọ́n ti ń jà padà fún ọ. wọ́n ti ń jà àwọn èèyàn anyhow. wọ́n ti gbọ́n pa. ó màá lélẹ̀ classic gbogbo àwọn olówó ìkànnì sápá ti mú. lọ gbé kan wọn ládẹ wàá sí. tápá kan ti mú àìní olúwa pọ̀ lọ́jọ́ mẹ́ta yìí. sápá pàdé sápá gbé sápá níyàwó. kò lágbára. ọba kìlà lè ṣe tí rògbòdìyàn. kò sí solution bí wọ́n ṣe gbé everybody pa nìyẹn. ìgbàlá náà ò ní jí. àní dúró àní sùn a máa kọ̀ntínú náà ni. ìdìbò la fẹ́ sá lọ ẹ̀yìn sì tẹ́ ṣe ìtìríọ̀ síbẹ̀ tó bá yọ ló máa ṣe ìtìríọ̀ sílé. problem number one. so kí ni báwo la ti fẹ́ sí how do you want to do it. àwọn tó wà nílò òyìnbó kẹ̀ bó ṣe wà sí ìdòdìsì gbogbo owó tó bá pa àwa táwa ní nàìjíríà la máa gbà tán lọ́wọ́ ẹ̀. that's the problem. ìdìbò la fẹ́ sá sí. I'm telling you ọlọ́run ṣàánú even gan ẹni tó bá fẹ́ jápa ń sìn tó bá lówó gidi lọ́wọ́ ẹni tó bá tẹ̀ ọ̀fẹ́ jápa ẹ̀sìn tó bá níbi 40 million lọ́wọ́ tó bá fẹ́ jápa orí ibu ni èso rere. With 40 million you can survive in Nigeria. Because even though you wanted to go to Canada or UK now, at worst as a single person you must have 25 million naira. Total. True student o student visa dẹ̀ ló dáa jù láti fi wọlé sí èèyàn lè tè ní ground. lọ́sà inú àjẹ́ àwọn sínú ní oníwọ̀n mọ sápá. ó ti di woro sí woro. owó ọ̀fẹ́ lẹ́bíbọ̀dì gbà. sexy sínú àwọn jà yẹ ẹ bóyá fresh. lọ́kàn wọn. sápá ò lè dọ́dà wọn yìí. I'm coming to US very soon. Oh yeah. Visa ẹ student visa wo lẹ ṣe. Student visa làwa máa ń ṣe. Ẹ tèwo. Either UK, Canada and Malta. ẹ kẹ́ máa yí àwọn òyìnbó láyé bàrà lẹ́ẹ̀dọ̀. ẹ má sọ pé kó sapa US gbogbo groceries everything ti wọ́n ó ti pọ̀ ẹ má sọ pé kó sapa o nítorí ìjọba náà ti kú. You can't compare US to Nigeria. nísìnyí ẹ̀yin ò lè jí láàárọ̀ sí kẹ́ máa ronú pé kí ni mo fẹ́ jẹ. so Nigeria àwọn kọ̀ọ̀kan sì máa jí wọn pé kí mo fẹ́ jẹ láàárọ̀ ẹ̀. àwọn kọ̀ọ̀kan àbí 80% kí lẹ́ ń sọ àwọn kọ̀ọ̀kan gbé báwo 80% tó bá jí wọn ọmọ ọ̀gọ́dọ̀ fẹ́ jẹ.
I'm telling you ọba mi. Àwọn 20,000, àwọn 20%, àwọn 10% wọ́n jẹun, bọ̀ wọ́n jẹun sórí bí ti dé. Àwọn tó wà òkè ní Nàìjíríà 10% péré ni. Tó yẹ kó lówó lọ́wọ́ yẹn tó yẹn wà níbi tó wà. Wallahi you are right. Gbogbo àwọn tó dẹ̀ lówó yẹn lọ́wọ́ fẹ́ sọ àwọn tó kù dẹrú ni wọn ò ní pọ̀pù owó yẹn jáde. Àwọn gan manage ara wọn ni. Everybody ló manage. 80% tó bá dé láàárọ̀ wọn ni wọ́n tó jẹ́ Nàìjíríà. 80%. Ọlọ́run ṣàánú. Indomie ni mo rán mi látàárọ̀ tó bá yẹ pé orí ibú oríire nìyẹn. Ọba Indomie kẹ̀ kí ló ṣẹlẹ̀? Aya ọba kí ló ṣẹlẹ̀? Ẹ tó bá po wá sọ pé kọ́ lọ. Ohun yìí jẹ ni Indomie tó dàbí fried rice. Indomie ni mo rán mi látàárọ̀ tí mo rọ efiri sínú ẹ̀ àti ata mo rẹ́ gbogbo ẹ̀ sí. Kójú má bàa po yìí. Mo ti fọpọlọ lọ àgbo nínú ẹ̀. Kàlàfẹ́ tètè. Tinubu ẹ̀rà. Nígbà tí gbogbo ẹni tí gbogbo ayé ń képe tó bá ń képe yìí ìrẹ́ rí pé Nàìjíríà ti rún. Nǹkan tí fẹ́ ṣẹlẹ̀ nìyẹn. We'll keep pushing. We'll keep pushing. Ní dúró náà ni. La fẹ́ máa push báyìí. Ṣé tírélà la fẹ́ máa push àbí kẹ̀kẹ́? Ètò bá wà lọ́wọ́ wa náà la máa push ní relent. Ó dà, à ń push ẹ̀. Èmi ayé ìgbà kan dábàá tẹ̀ wá sórí TikTok dábàá sọ pé tap bó lọ àmà ìrẹ́ni fún wa láyọ̀ àmà ìrẹ́ni fún wa ní universe nísìn. Gbogbo àwọn tó fún wa universe gbogbo wọn ló ti di TikTok àwọn ti tọrọ owó. Àwọn náà ti double tap lórí internet. Àwọn náà ti sọ pé ẹ bó. Wàláì tàláì nǹkan tó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà 2 years to this time àti ìmọ̀ wàláì everybody dey do bára. ẹ̀rù yẹn gangan ló ń ba majority àwọn èèyàn sí. In 2 years time or even 1 year gan sef kí ló fẹ́ ṣẹlẹ̀. Pápá ipò o ẹlòmíì bó ṣe wà kò ní 1,000 seconds tó kéré oh yes ẹlòmíì ò ní 1,000 seconds. No. That's a big problem. Yeah. Ẹni tá à ń sọ yìí kàn ní ọmọ mẹ́ta sínú ilé ọmọ mẹ́rin wà ní. Ṣẹ́ni ẹ wà ṣẹ́ mẹ́ni ẹ ọba. 70% of Nigeria wọn ní 1,000 naira saka. Mo rò bẹ́ẹ̀ lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́. I'm talking. Generally lẹ sọ̀rọ̀. Mo ń sọ nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà fún yín sẹ́ẹ̀ mo ń sọ nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà. Ebí mi ló wà láàárín wọn. Àárẹ̀ àwọn pátákà ni mò ń gbé náà. Àwọn míì wọn ní 1,000 naira second tó kéré jù. Subhanallah. So how do they want to go? Máa wo ṣéèkì ṣé ẹ̀yin tẹ́ ti gbọ́n àwọn afálò lówó jù báyìí. Ṣéèkì ti jára ẹ̀ náà. Àwọn afálò lówó jù báyìí. Ẹni tí kò ní problem gan ṣéèkì lè fún lọ́fà lórí. Advice tí mo kàn nǹkan kan tí mo kàn fẹ́ kí àwọn ọmọbìnrin yẹn kọ́ ṣàtúnṣe láti ṣọ́ra wọn kọ́ oògùn owó máa pọ̀ gan lẹ́nu ọjọ́ mẹ́ta big time. Oògùn owó. Ọlọ́run wọ́n máa fi hàn ṣówó gan. Gbogbo wa gan sápá tí máa wà lùjọ ni. Wọ́n máa lu àwọn ọmọ mi ẹ̀ ṣáì la ilaha illallah. Àwọn àlùjọ tó gbówó wa gan sápá tí mú wọn. Ọlọ́run ṣàánú. Àlùjọ tó gbọ́ ọ̀rọ̀ owó gbé mú. Ariwo iná mi ló ń gé Bùkọ́lá. Sista Lóńgẹ̀ yẹn wọ́n máa ń wà níbi tí fàájì bá ti ń sùn. Ìráyè rádaràda lálẹ́ yìí wọ́n bí mi gan. Ìmọ̀kọ́ tó ń wá kiri. Olùdílé wa máa send request. Òbí ló ràn kó lọ máa ta tẹ́tẹ́ sí. Wọ́n máa ṣe fídíò gan kẹ́ kò sí náà gan nígbà ṣá. Mi ì sọ pé sápá ti mú mọ̀ nílẹ̀ kan.
ìsìlọ́ọ̀bù tí mo wà. Nigeria go better, it go better last, it go better, it go better that it go. Pápá ìzọ́fù. Èmi kankan dùn ni mo tàn síbi ìkànnì. Jẹ́rí pé kándù lè sólà lọ́wọ́ bá lò ọ̀làwọ̀ bá lò sólà tó 5 kV. Kándù mo tàn síbi ìkànnì. Mo rò mà rẹ́rìn. Níbo ni ìfẹ́ ti rówó fi tán náà? Ìfẹ́ níbo ló ti rówó wẹ́ẹ̀dì sí mọ́ni? Ọ̀ní náà. Ìfẹ́? Ìfẹ́? Sáàmù dáhùn. Níbo ló ti rówó fi tán náà? Power bank mo fi tan náà Sami ò ní náà. Ó yà mí lẹ́nu. Irú àwọn Bible ìdá yẹn ṣe wọ́n lè ní lọ́nà. Sápá àti wọ̀ wọ́n lẹ́wù bí. Irú àwọn Bible ìdá yẹn. Sápá àti wọ̀ wọ́n lẹ́wù bí kan mí. Sápá ọ̀dà. Wà láìtàláì tí ò bá lówó lọ́wọ́. Ó má dà yẹ pé ẹ̀mí ẹ̀kan ti lọ pé half ẹ̀mí ló ń lò. A máa ṣe rìndìnrìndìn ò ní sharp. Olúàjà. Ó pẹ́ tí Sápá ti mú mi mọ́. Ó pẹ́ tí Sápá ti mú mi mọ́. Rézọ́ré. Kàbí kí kó ní Nàìjíríà kí lọ ságbèdè méjì ayé àtọ̀run. Ìfẹ́ Olúwa kí ni solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Sápá kan ti mú Ìfẹ́ Olúwa. Ìfẹ́ Olúwa ló fi ra dátà mọ́ ni. Bí nẹ́tíwọ́ọ̀kì yìí ni ọ̀wá òkè sá. Mo ní kí ni solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Kí ká kó láyé ni ká lọ máa gbé lágbèdè méjì ayé àtọ̀run. Ọba ẹ̀mẹ́ ti jẹ́ ká lọ sọ́run ayé yẹn dẹ́ dùn. Ayé ti Sápá wà nínú ẹ̀. Kò kọ̀ sówó nìbọ̀ ó dùn. Ká dúró de àsìkò Ọlọ́run. Àbí kí lọ ta mọ́tò mi kí máa fẹsẹ̀ rìn. Ọba ẹ má ta ọ̀ ẹjọ́. Ó pè mí. Owó tó ní tó yín ná fọ́jọ́ méjì. Ó pè mí kí ta mọ́tò mi kí n ti dóbò ọjọ́ méjì kí n máa fẹsẹ̀ rìn kiri jù pé kí n máa gbé ní Sápá o. Rárá Ọlọ́run ní jẹ́ ká rí bi ẹsẹ̀ rárá o. Kí ló ṣẹlẹ̀ àwọn tó fẹsẹ̀ rìn yẹn lórí méjì. Ẹ mọ̀ pé ẹ̀yin yàtọ̀. Báwo mo ṣe yàtọ̀ ọmọ lórí méjì? Má tán ra. Ẹ ti di celebrity ọba. Ẹ̀dí bá jẹ́ celebrity kò sí celebrity tó fẹsẹ̀ rìn ni. After the 2 days wọ́n dẹ̀ máa continue Sápá mi lọ. Bàbá ìgbádùn. No, ẹ jẹ́ kí n máa send account number yẹn bóyá a máa rówó lálẹ́ yìí. Bí Ọlọ́run á pèsè owó tó bá tiẹ̀ jẹ́ 500. Ẹni tẹ́ bá rí tó bá sẹ̀ǹdẹ̀. Ó ṣe ògùn owó ni wàhálà gbọ́dọ̀ dẹ́rẹ́ rí. A ní ìgboro rẹ̀ rìn sẹ́ẹ̀. Ẹni tẹ́ bá rí tó bá sẹ̀ǹdẹ̀ 500,000 ṣe ògùn owó ni. Lọ́wọ́ ẹ tí nǹkan bá sẹ̀ǹdẹ̀ 500,000 ṣe ògùn owó ni. Ọba ó lè má ṣògùn owó yẹn wà níbi tó wà. Àwọn tó bá jí owó pamọ́ àwọn fẹ́ politician àwọn fẹ́ yahoo. Ẹ jẹ́ ẹ bá mi bú ọba lówó ẹ má yẹ kó bá ronú jù o. Àwọn aláàánú mi ò tí ì dé comment section. Gbogbo àwọn tó wà ní comment section mi ò tí ì jẹun alẹ́ yìí. Táwọn olówó bá dé àti mọ̀. Rojú mi bó ṣe pọ́n ni. Sápá ló pọ́n ojú mi. Ọba gbogbo àwọn tó tiẹ̀ máa fún
Adésapá ti lé gbogbo wọn lọ àti Dave àti Trumpet Sápá ti kọjú ìjà sí wọn. Ọlọ́run máa bá wọn gbé wọn wá síbí o. Adésapá mú wọn ní Ọlọ́run máa mú wọn wá síbí tó bá wá èsì wọn fẹ́ wá tọ́bù táàpù. Ọba wọn lè tá a bọ́ máa fún yín lówó ni. Adésapá ti mú wọn sí ẹ kì í gbàlàyé ọ̀rọ̀ ẹ mọ̀ wípé àwọn aláàánú yẹn ẹ̀kọ́ tí ẹ mọ̀ pọ̀ nínú ara wọn ṣé ẹ mọ̀ wípé nígbà tí ìbùkún kọ́kọ́ wọ íńtánẹ́ẹ̀tì sẹ́wọ̀n kò ń bo gidi Bẹ́ẹ̀ni. ìgbà tó wà àwọn obìnrin tẹ báyìí ó rù kó tún lọ o ẹ kàn lè mọ̀ ní àwa tásùmọ̀ la mọ̀ o ìgbà tó wà àwọn afọ̀bùpá pátá nídìí ọkùnrin tẹ àwọn camera down people ẹ má ṣe rí Wọ́n bá wọn. íńtánẹ́ẹ̀tì ya wèrè gan tádà ní bá kọ́ dé normal blé lọ́wọ́ àwọn kan bá ti tẹ̀ wọ́n Ó ti lọ. àwọn camera down jẹ́ kí n wò bóyá ọ̀bọ̀ ẹ nírun. Wọ́n bá yẹ rí fídíò lady Portable tó máa ń ṣe fíìmù yẹn tó kúrò yẹn. Kábíyèsí ẹ̀ka lẹ́sà. Kalẹ́ sà. àfáà ló ń jẹ ìgboro báyìí. Sheikh Ahmad ẹ̀ka lẹ́sà. Lady yẹn wọ́n Tẹ́wà fún pọ̀. wọn ní Yes sir. ìwé káwọn rí ní ìjọ yìí. ọjọ́ tá bàtà Ọba ni mò ń bá owó mi. ṣe kí wá. ilé wí. Mo ní lady kan tó máa ń ṣe tó kúrò báyìí Portable ló ń pè. Mo ní àwọn èèyàn kan tó sọ pé àwọn fẹ́ ṣe camera down nígbà máa fún ní 4 lion ní kó ṣe camera down pẹ̀lú àwọn. wá sí ayé ló sí tàbí kò sí. wọn ò ṣe o. kò ní ìdí owó ni èyí wá fẹ́ yọjú ọmọ lọ sí. Ah, ó rò ikú kámẹ́rà dán ó rò ikú ojú lásán náà fi ń gba géètì lórí íńtánẹ́ẹ̀tì. èmi ètò ọba èmi ò tẹ̀ mọ́ pé àwọn èèyàn tẹ̀ ń exchange àwọn onídùú wọn fún. ẹ rò pé ọ̀fẹ́ ni. Ọ̀fẹ́ lèmi mọ̀ èmi kò bóyá ọ̀fẹ́ kọ́kọ́ ń gift wa ni. èmi máa lọ kọ́kọ́ gbé bá ọkùnrin yẹn lẹ́yìn tó bá ti gbé lọ bá tó bá da lásán pé kó lọ sórí láì pọ̀ máa oppress àwọn ọ̀tá ẹ̀sẹ̀ bí ẹ̀rẹ́ pé ni ìta bá ń sọ fún yín pé odò wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀rù pé àwọn kan lo oògùn òbò ló ń lò. Nothing go for nothing. ṣé kìkì ni solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí báyìí. Mi ṣẹ́jú kan kí n jẹun tán ẹ dákun. ṣé kìkì ló ayé ìgbà kan ṣé kí máa jẹ́ wọn máa sọ̀rọ̀ nísìnyí ó ti yó owó ti wà lọ́wọ́ ṣe. Ijó ni àtàfẹ́ sápá mi lórí èmi nìkan mò ń dáràn. ajá. Wọ́n fẹ́ jẹun nínú sápá. Ṣé ẹ kí n máa jẹun? ọmọ ìyá ológì. Wọ́n fẹ́ sọ ayé Nàìjíríà dà ní pé kí n kálukú máa ṣiṣẹ́ lójú méjèèjì kó má wà rówó jẹun sẹ́nu ara wọn. Ọlọ́run ò ní ṣe tèmi àti tàwọn olólùfẹ́ wa bẹ́ẹ̀. àwọn tó lọ fẹ́ wá ṣe tiẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ́ wọ́n ṣe lọ́hùn. ẹ mọ̀ sọ pé Ọlọ́run ní ṣe tiwa àti gbogbo ènìyàn bẹ́ẹ̀. dára ilé nìkan nìyẹn. ìfẹ́ àfìdímúná ọba dọ̀ ẹ̀ kan waste time àti máa campaign account number bóyá kí n fi fóònù èkejì ńkọ́ ṣé o ti mú lọ ní kí lọ sí Instagram bóyá máa rówó gbà. Kò ní Instagram yẹn bóyá ká tún lọ wò ó. bàbá owó kọ́kọ́ dé
mo wo kọ́kọ́ tí fẹ́ fi wọlé sí Instagram yẹn ni but Ọba. àwọn elébi ló kù sí Instagram yẹn ìgbà tí máa dé Instagram rí Captain Perry wọlé yẹn. Bí. Ọba half gbogbo wọn ti wà lórí TikTok gbogbo wọn kọ́ tán. gbogbo àwọn olówó ìgbà yẹn gbogbo wọn ló ní fake account lórí TikTok náà. Má sọ pé irọ́ mi ò sí lórí íńtánẹ́ẹ̀tì irọ́ ni ẹ wà ń bẹ̀ ẹ fẹ́ sanwó ni. èsì aláwọn tá respect pé wọ́n lè ṣí live tẹ́pọ́n mọ́ gift wọ́n ti ń ṣe tap tap ẹ pa tap ẹ boko lọ fà ẹ fún mi roast 10 kí n rà sí fún waste cream mi. bí àwọn pa mi lórí ni. ṣé kí a fà yìí. Instagram kakalotiti. àwọn tí Instagram yìí elébi kọ́kọ́rọ́ wọn lè wọlé sí wọn lára yìí kọ́kọ́rọ́ wọn lè lò wọlé yìí o. Ọba ìgbà tí mo ti wá ń rò ẹ yí ká lo prayer wọlé kẹ lo ìjíṣẹ́ wọlé yẹn làwọn èèyàn láìkí ẹ ká gbé wọn láìkí vision. mo ti lò yẹn lọ́sàn-án. mo rí 30,000 gbà lọ́sàn-án mo rí 30,000 jágbà lọ́tọ̀. Ọba ẹ tún gbé vision yẹn náà wọlé àwọn èèyàn láì vision gan-an náà. ọ̀ya wọlé síbẹ̀ náà ká kọ́kọ́ máì tí fún ọ ní first attack ká kọ́kọ́ sì máa sọ̀rọ̀ lọ títí ayé náà. mo ti wà ń bẹ̀. máa wọlé ń sìn. a ti máa sọ̀rọ̀ lójú. ọbẹ̀ yọ mi ẹ̀ di ẹ já mi bẹ̀ ẹ jọ ní àmì kọ́sì. Olúpẹpẹ Àjàmùrágó lóde àgbà ọ́pẹ́tòkì gbì. ẹ wá o ẹ má gbàgbé pé mo sọ pé ìran bàbá lákú bàbá yín jẹ bàbá mi lówó o. Captain Perry ẹ sáì tẹ o. Adélànà Adékúnlé 30 400 31 258. Yes. ẹ sáré tẹ o ẹ̀yin tí ó jẹ́ kó pẹ́ tí mo ti gbowó lọ́wọ́ yín ẹ sáré tẹ owó mi o ẹ jọ̀ọ́ o ó pẹ́ o ó tọ́jọ́ mẹ́ta o 30 400 31 258 First Bank ẹ sáré tẹ bẹ́ẹ̀ yẹn wait and get. Olúpẹpẹ Àjàmùrágó odù. ta ló bá mi ń tẹ̀ yìí Bùkọ́lá Délékè ṣé àwọn ọmọ palace ti débí yìí ni. kò síbi tẹ́ ẹ ò sí everywhere lẹ́wà. ta ni Bùkọ́lá ṣé Bùkọ́lá ti bí iná ló lọ sí Instagram ni. ẹbọ kó lọ fẹ́ẹ̀fẹ́. àwọn ọmọ olówó yìí ò wálé ní ni. Àjàmùrágó lóde àgbà. ọba ẹ approve request mi ta nìyẹn mi ò kí ń bélé bí ṣe o. Sinu, can you hear me?
bẹ́ẹ̀ ló bá mi. Mi ò bélébi ṣe, mi ò bá tálákà ṣe o. káwọn lè wá fún káwọn tí lè wá mú ayò. Captain Perry mo rí pé ó lè tẹ́wọ́ ń bẹ̀rẹ̀ bọ̀ tó ta ẹgbẹ́ sápá náà ti mú Captain Perry bẹ̀rẹ̀ sẹ́. Ọba. Ẹ káàbọ̀ sára àfíà ni. Tíwálì báwo lọ. Mo rí bẹ́ẹ̀ ṣé o ṣe fẹ́ fún mi lówó ni àbí kí ló dé sọ pé gbé wá sókè. Ẹ̀ẹ́dẹ̀ rọra ẹ̀mọ̀júwó lọ kí ló ṣe yìí owó ìṣáà ni. Báwo ṣe lè já ọ lórí ibú ìdànù o. Àṣewín. Mi sọ fún ẹ pé mi kì í bá ẹranko sọ̀rọ̀. Rídìrídì ó ní kí n accept mo tẹ rò pé èèyàn gidi kan ní mímọ̀ pé àwọn rádaràda àwọn tó bẹ̀rẹ̀ ti fi nù dí tó fi lá. ọba ìpè lè máa sọ fún àwọn tó ti lábò táyé wọn ti rún pọ̀ rídìrídì. ọba òun kò pé gbogbo sápá wà ń bẹ̀ wọ́n wá sí wọn sọ pé wọ́n lẹ́kẹ̀ẹ́ o. Gbangina. ọba gbogbo àwọn olówó yẹn gan-an kí wọ́n bá tiẹ̀ sọ fún wọn pé nǹkan báyìí ó ga ọ. gbọ́n kàn ṣe bí ẹni pé àwọn travel ní ọba. Ẹ̀rí sápá bá máa dọ́rọ́ gbọ́ sọ̀rọ̀ ara ẹ̀ náà. Irúfẹ́ ìfẹ́ǹsì ó ti rọra ìpín ó ti gbà sí kámú. ọba ṣe ti hàn di ọkùnrin silver high ẹ ti hàn di TikTok ni. Mo wà ń bẹ̀. Méjì ló ń lọ. àtàwọn ará TikTok àwọn tó wá sí ìbàyìí. Àwọn olówó à ń bẹ̀. Lóńgé Bùkọ́lá. Ṣé Lóńgé Bùkọ́lá tọ̀dọ̀ wa ló wà ń bí? àti Razor. Razor náà ó ní Instagram ni. Ṣé orúkọ kan náà ló lò ní? Orí Instagram ló kọ́kọ́ wà kó tó lọ bá yín ní TikTok. Kí lórúkọ ẹ̀ lórí Instagram? Àwọn ni Razor Ramon. Dolly Pope, God bless you for the gift. Ibi ìbá ọba àwọn ọ̀dẹ̀dẹ̀ fún yín ní ìkọ̀kọ̀ ìwà fowó nìkan. No, bí àkáǹtì nọ́mbà yẹn ṣe wọlé wà ń bẹ̀ owó máa padà wọlé. Àwọn kan wà lókè. Bẹ́ẹ̀ni. Àwọn tó jẹ́ wípé wọ́n ti mísì bọ́n ṣe mú fún mi lówó wọn máa padà fún mi lówó ṣe wọn ò lè escape ẹ̀. Ok, wọ́n ní bẹ́ẹ̀sì náà àwọn ìgbà èèyàn ọba. Bẹ́ẹ̀sì tẹ bá fẹ́ ní account number ju ìbá wọn blọ́ọ̀kì yàn. Ajá! Mo fẹ́ sáré gbọ́ voice kan ti wọlé.
ṣé àwọn ọmọ olówó yẹn wà lé ní wọ́n fẹ́ gbèpè ní káwọn ọmọ yẹn ni àbọ̀n ti sùn ni. ọba mú wa pẹ̀lú Instagram mo ń ṣe accept mi ẹ̀dá mi ló ń sà. ìdùnnú ilẹ̀ fẹ́ wà ẹ dúró síbi kan. mo fẹ́ káwọn èèyàn ọba mi kọ́ follow Instagram mi yẹn. tó 20 followers lẹ́sẹ̀ ń tẹ̀lé mi kiri ẹ ní rí followers lórúkọ Jésù. rárá kì í ṣe torí ẹ̀ Instagram ni ṣe TikTok náà Instagram ni ẹ̀wọ́ Instagram alágbára ló ń lọ bẹ̀. ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wọ Instagram tẹ bá fẹ́ mọ wá sókè ẹ máa san 100,000. ṣé kábíyèsí sápá wà lẹ́wà ẹ̀. ajá ẹ̀yin tí Instagram yìí sí ẹ̀ ń sùn ni. Adunni of London ìgbà ọlọ́bí òréré o ayé ìgbà tí Adunni of London ṣe ń blé. ọba everybody ti rí àpẹ everybody I don't know maybe via internet ni bóyá I don't know. ayé ìgbà tí Adunni of London ti ń blé wọ́n máa ń ju lion ni o wọ́n máa ń ju lion sókè ayé ìgbà tí Adunni of London ti ń blé wọ́n máa ń ju lion sókè. bọ̀dà àdìgbà tí sápá ti mú wọn yìí baba you never sleep. Ọláolúwa agbáfríyọyọ. ọba èmi enjoy TikTok yìí ṣe Instagram ṣùgbọ́n. ẹjọ gbogbo ẹni tẹ́ ń gbàdúrà yẹn fi àdúrà ilẹ̀ fún wa lówó gbogbo àdúrà mi ò láìkí ẹ̀ God will bless you ìyẹn fẹ́ jẹ mo ní mi kọ́ àdúrà jẹsẹ̀ ẹ fẹ́ mi lówó give me money ẹ di àdúrà yín mú. Thank you, sir. ọba gbogbo àwọn olówó tí èèyàn bá ti rí yẹn máa sọ pé ìdọ́lé 4 years tó bá ní ọba send your answer tó bá yẹn wọlé báyìí ló bá ní níbo. gbogbo àwọn gíga gan. I need to charge my phone or take a walk on my self-step. ọba mi ti jẹ látàrún. For us to McDonald's, get a frappe or something. Olúpẹpẹ àjà. Yeah. Ta ló wọlé?
ṣáàdànù sáyẹsẹ̀ pẹ̀lú lùmbì. Olúpẹpẹ Àràbìjì. Rézọ ẹ̀ ta tẹ́tẹ́ lé ní ni. Ọba. Ó ti pẹ́ sọ̀rọ̀ jù àwa ọ̀ráyè. Ẹ̀rín jọ di tálákà kò jọ tó lówó. Ọkùnrin tó yẹ wá ọba ọdún tó dàbí gbẹgbẹ pé orí Jésù léwé. Owó ló bá mi ìráyè ẹjọ́. Olúpẹpẹ àjà. Ìfẹ́ àfìdúmú náà bá dùn. Yes, sir. Èlé náà ń ta òbò báyìí nígboro. Èlé lè bówó. Èyí táwọn ọmọ yẹn gan bá rí báyìí náà á gbà sà torí ìgboro gbé. Ẹ má bọ̀. Èwo láriwo níbi tẹ́ wà sẹ́ ń wẹ̀ ní swimming pool ní èwo ní ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀. Èwo ní ṣọ̀ṣọ̀ṣọ̀ gílé ṣọ̀. Ọláolúwa. Orúkọ ẹni túmọ̀ sí mi o. Ọláolúwa làwa ń jẹ. Kábíyèsí sà. Ilẹ̀ wí. Ẹni kí ìwò la tún lè fi rówó báyìí. Wọ́n kò bóyá ká lọ máa kó ajá àtẹlẹ́dẹ̀ wọlé ní osis bí osis àbí osis náà ń pè ká mọ̀ tà lọ́ọ̀láì. Ìbẹ́ tó bá lówó. Ọláolúwa odùwó ló yọ sí ní gbòdù. Ìbẹ́ tó bá lówó ló máa jẹ ajá àtẹlẹ́dẹ̀. Ọláolúwa àṣàwò ni. Fẹ́ bèrè nǹkan mo bìlí pé àwọn ọkùnrin máa ń sọ wípé tó bá ti sówó lọ́wọ́ wọn kókó wọn ò kì í le. Lóòótọ́ ni o. Torí gbogbo ẹ mọ̀ pé inú dídùn ló máa ń jẹ́ kókó rè. Ẹni tí náà bá dùn tó bá rògbò bá wọn máa ń lẹ́jú ni. Ìwọ tó sọ pé o ní help, ìwọ tó sọ pé o need help yìí ara ló máa pa ara. Anybody bá sọ fún mi pé o need help Ṣàngó máa pa. Mo sọ fún yín pé inú bí mi pé orí mi ń tẹ̀lé lọ́wọ́. Ibi sápá mú mi. Anybody bá tọrọ owó lọ́wọ́ mi this time around máa bu èpèlú. Ìyá àdìtì lẹ́ẹ̀dí gbọ́ yẹn. Ìmọ̀gàn tó kàn mí pọ̀ ìgbésí ayé ẹ̀. Bẹ́ẹ̀ àmì ló bí ẹ lọ bá bàbá yín tó bí yín náà tí òrò fi tọ́ yín. Èmi ló ní kí bàbá yín fẹ́yàwó kó fẹ́yàwó ogún ni mo rán yín níṣẹ́ ni. Anybody bá ta fèlèfèlè this time around ó léwu púpọ̀. Ìṣọwọ́ tí inú ṣe ń bí mi lọ́wọ́ yìí pẹ̀lú sápá tó mú mi yìí. Anybody bá ta fèlèfèlè àgbègbè. Mẹ́ráyè ni. Ẹni nídìí ẹ lọ bá àwọn fámìlì yẹn. Ṣé èmi ti jẹun ni?
Do I eat this? Have I eat this night? And you tell me that you need help. Now me swear for your generation. ìsà bàbá mi Ọláolúwa. Ọ̀túnba ẹ pa gbogbo gift yìí pọ̀ kẹsẹ̀ ní láyọ̀ ẹyọ kan. Gbogbo àwọn láyọ̀ gbogbo àwọn gift kọ́ tẹ́sán di inú ń bí mi wà láìtàláì. Wọ́n jẹ́ kó rí mi spark. Ẹ pa gbogbo. Kọ́ send owó kọ́ má send gift owó. Ọba fẹ́ ra bag rice àti sẹ̀mó sílé wọn nídìí 200. Kọ́ tiẹ̀ tẹ́. Ẹ̀rí ọ̀pọ̀ ọ̀túnba ro ìtàná sílé ojú pèrè 200. Oúnjẹ ni kókó mi fẹ́ kọ́ bá jẹ noodles láàárọ̀ la. Ẹ jẹ́ fún balówó rice wọ́n fẹ́ ra bag rice láàárọ̀ la o 200. I sent you 50k boss. Talele. Jẹ́ kí n wojú ẹ nìyẹn bóyá lè send ẹ kí n wojú ẹ. Wẹ́ ká sì máa wò ná. Ká sì fún ẹ ní 5 minutes. But ojú ẹ yóò jọ tẹ tó lè send owó. Trouser àti ò balẹ̀ yìí. Mọ kábíyèsí ká sì máa wò yẹn ṣé kìí ṣe lógò MKO Abiola nìyẹn. Because trouser tó wọ̀ yẹn kò balẹ̀ ó dẹ̀ ti ya lẹ́gbẹ̀ẹ́ kan. Ó lè jẹ́ pé style náà fi rán. So ká sì jẹ́ kí n fún ní 5 minutes tí bá wá rí màá mọ̀ pé lóòótọ́ ni. Àwọn olówó kan náà wà tí wọ́n ń wọṣọ gidi kábíyèsí. Èpè ló pa olówó yẹn nìyẹn. Àjàgbébira. Olúpẹpẹ dáwú. Olúwàbùnmi wá jẹ́ ká lọ gbé ẹsẹ̀ owó náà. Ọba àgbáyé. Ẹ káàbọ̀ ṣẹ́fẹ́ fún wa lówó ni. Ta ni ká kí yín ni. Ṣé kíkí mo fẹ́ jẹ báyìí ọlọ́run lálẹ́ yìí? Ẹ jọ tọrọ ọlọ́run ẹ di kíkí mú this time around. Owó ló bá mi o. Kò sí tó kàn mí kan kíkí. Ṣé yẹn lọ bá dẹ̀ máa jẹ? Àwọn kan ló ń dé àwọn yìí. Rédèrèdè. Ìjì. Ọba fẹ́ pè mí kọ́ ní o. Ládàánù. Wá gbé ẹ wọlé. Holy G. Jẹ́ kọ́ mọ̀ scott. Olúpẹpẹ àjà. Olúwa ẹ tóbi ni. Ẹ tóbi o ẹ màmá tóbi. Bedmas 20k. Àwọn èèyàn gidi sì wà Instagram ṣe. Bedmas. Ire owó, ire ọmọ, ire àlàáfíà, àfilẹ̀ ṣe bùgbé. Sápá tó mú kokokoko ní Nàìjíríà bójú ẹja yìí kò ní dọ́dọ̀ ẹ o. Ọ̀nà tó máa gbà làlùyọ nínú Nàìjíríà yìí tó máa gbà máa jẹ tó máa gbà máa mú. Ọ̀run fi rú àwọn ọ̀tá lójú. God bless you. Thank you very much for the gift. Thank you. Àpadà rẹ̀ 20k. Ọpẹ́ ní fọ́lọ́run. 20k into 100. Owó ni. We miss you in Lagos. Ẹ wá gbé mi wá sí Èkó náà. Olúpẹpẹ àjàmúrágòdù.
Aja. Wọlé ò sọ̀rọ̀ mo já ẹ̀ dànù sí mi ráyè ni. Mi ò ráyè sẹpẹ̀tẹ́rì. Pẹ́pẹ́ ọ̀rọ̀ rèé o, pẹ́pẹ́ ọba. Ọwọ́ epo. Ọwọ́ epo. Ọwọ́ epo. Ọwọ́ epo. Ọwọ́ epo. Ọwọ́ epo láyé bá ní ńlá. Wọn ò láwọ́ ẹ̀jẹ̀. Ẹ kálẹ́ o. Ẹ káàbọ̀ o. Ọba Solomon. Lálàáfíà ni. Àwọ̀pá o. Lọ́wọ́ bá a sọ. Adá kí yín náà ni. Ok. Ẹ bá ti kí mi tán kẹ́ padà wá. Owó ló bá mi ráyè kíkí. Ẹni tó bá ní question lè send the request o. Tó bá nìkan gidi tó fẹ́ béèrè lọ́wọ́ mi àbò fẹ́ fún mi lówó. Tẹ bá débi tẹ bá gbé wá kí mi mo já yín dànù mi ráyè kíkí o. Kíkí ò yọ owó. Mi ò kó kíkí jẹ o. Ìsàlà ìfẹ́ mi. Bùkátà. Ayé. Ẹ káàbọ̀ o, sálàáfíà ni. Àlàáfíà ni o bàbá. Mo ní ìbéèrè kékeré kan tí wọ́n ń dàrú mọ́ mi lójú ni. Okay. Because ẹ mọ gbogbo nǹkan bó kàn ṣe ń lọ nínú ayé nísìn. Àwọn wòlíì yẹn wọ́n ṣe máa ń tọ̀yàn tó ń divert àwọn èèyàn sọ́dọ̀ wọn. Oríṣiríṣi nǹkan dẹ̀ là ń gbọ́. Ìbéèrè tí wọ́n fẹ́ béèrè náà ni pé ṣé téèyàn bá má rì ṣé nǹkan kan lè ṣèyàn ni? Kò sí nǹkan tó wọ́n máa ṣe ní ju pé kàn jí kan máa pa ènìyàn dànù. Ẹ ṣe sá. Kàn jí nìkan ló máa pa tẹ́ni ẹ bá dẹ̀ wá mọ̀ sọ pé ṣe kò sí nǹkan tó máa ṣe. Ẹ ṣe. Ẹ̀dọ́ bá ní question gidi ni kó wọlé síbí yìí o. Tí n bá máa padà tún ayé wá mi níyàwó. Hello, Ọba Àgbáyé, ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí? Ìbéèrè mi ni wípé kí ni ìdí tó fi dàbẹ́ ni wípé àwọn pásítọ̀ ní ọjọ́ ajé pàápàá ní Áfíríkà àti Nàìjíríà tá a wà yìí lọ́jọ́ ajé tó yẹ kí oníkálukú ó lọ sí tó yẹ kí oníkálukú ó lọ síbi iṣẹ́ ṣùgbọ́n a ò ní gbabi iṣẹ́ lọ à á lọ sí orí òkè a máa ya orí òkè káàkiri orí òkè títí tó máa fi di ọjọ́ Jímọ̀ so pàpà síbẹ̀ yẹn ogun ayé àwọn èèyàn náà kò dínkù náà ṣe ló ń peléke sí ṣùgbọ́n tẹ́ bá wo ayé àwọn òyìnbó wọ̀nyẹn tẹ́ kí wọn kì í gbàdá tẹ́kọ̀ ọjọ́ ìsinmi nìkan ni wọ́n ń lọ sí ṣọ́ọ̀ṣì yẹn ayé wọn dẹ̀ ń da ó dẹ̀ ń gòkè sísà
kí ni ìdí tó fi ń rí bẹ́ẹ̀ so jẹ́ ìbéèrè tí mo fẹ́ béèrè torí ó yà mí lẹ́nu ní all the time tí bá ti ń wò ó. ṣé o fẹ́ dá wọn lóhùn ní ìfẹ́ ọ̀yá máa dá wọn lóhùn. Sà nípa nǹkan tó sọ sà. Nǹkan tó bá wùyàn nìyàn lè kílẹ̀ ṣe tó sà. tí wọ́n ṣe ń gbọ́rọ̀ mi sà. Tí wọ́n bá dá orókè sílẹ̀ tó bá wù yín ẹ lè má lọ. hello sà. Ẹ ló ṣe ń gbọ́. Sà. hello Ẹ ló ṣe ń gbọ́rọ̀ wa. Ẹ káalẹ́ o. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè tí yín. A fẹ́ kẹ́ fọ́lù wa náà ni kẹ́ connect mọ́ wa. ok rédèrèdè ẹ̀jẹ̀ ní business ta fẹ́ connect mọ́ra. Ẹ káalẹ́. ẹ bá ti play bọ́ọ̀lù yín tán ká padà wá. àwa kì í gbọ́ music níbí. Ọba. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. Ẹ káalẹ́ sá o. Ìbéèrè mi ni pé mo fẹ́ kí ni reason wà tó jẹ́ pé àwọn tí ò gbọ́ lọ́hùn gbọ́ ọmọ ń dá fún wọn ju àwọn tó gbọ́ lọ́hùn tó ń lọ ṣọ́ọ̀ṣì lójoojúmọ́ gan lọ́gàn ṣe. ẹ̀yin náà ẹ má gbọ́ lọ́hùn gbọ́ kó ba lè dáa fún yín náà. ìgbà tó jẹ́ pé àwọn tó gbọ́ lọ́hùn gbọ́ kò kí ń dáa fún wọn wáyé tẹ́ni náà ṣe gbọ́ lọ́hùn gbọ́. hello. Ẹ káàsán o. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè tí yín. Ìbéèrè mi ni pé ta ló kọ Bible? àwọn politician tó kọ́kọ́ wá sáyé ló kọ́ náà. Ok, ìbéèrè alákọ̀ọ́kọ́ mi nìyẹn. Ìbéèrè ẹlẹ́kejì mi ni pé kí ló ṣẹlẹ̀ gangan nínú Òkun Pupa nígbà tí àwọn ọmọ Fáráò tí wọ́n lé àwọn Moses, kí ló ṣẹlẹ̀ gangan, báwo lòkun yẹn ṣe parí? ó mà ṣe o Mósè dẹ̀ tí wàá kú o òun ló bá fún wa ní details. Mósè tí wàá kú òun ló bá fún wa ní details. Ọba one ó ti pẹ́ o, ojú yìí rèé. ayé ò le but ojú yìí jọ tó lówó o. Olówó ni wá lórúkọ Jésù. ṣé ti má rí. Rárá mi ti máa rí i. Ṣé lọ́kọ fún mi ni? ṣé máa fẹ́ mi. Ọba tí n bá fẹ́ yẹn yín lẹ́pa mi. lọ́nà o. Wàhálà yín pọ̀ ọba. I'm a gentleman. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Obìnrin ti pọ̀ jù, ìyàwó ti pọ̀ jù fún yín. Ojoojúmọ́ lẹ̀ ń gbéyàwó tuntun. ìdí tó fi rọrùn fún mi ni wípé mọ̀ pé mi kì í gbé bùkátà àwọn ló máa ń gbé bùkátà mi. Are you serious? Yeah, àwọn obìnrin ló máa ń gbé bùkátà mi. So tí n bá fẹ́ yín báyìí ṣé mo máa jẹ ìyá àjọ ni àbí mo first lady mo máa jẹ? ó depend bí ẹ bá ṣe lówó sí nílé mi níran kì í máa ṣe pọ̀ tó. Are you serious? bẹ́ẹ̀ni owó ni mo fi. Èmi ò wá gbé Nàìjíríà, bóyá ká dá ṣọ́ọ̀ṣì lẹ̀ l'Amẹ́ríkà ń bí. anywhere tẹ bá wà mo ní ìyàwó sí Amẹ́ríkà mo ní sí London mo ní sí India. State wo ni ìyàwó tẹ́ ní sí Amẹ́ríkà wà? ṣé ìyàwó mi ò sí níbí ni ó wà ní mo sí ndò ni. Irọ́ Atlanta lèmi wà, Atlanta, big city. ṣé St. Angeles ní sínú sọ pé wọ́n wà náà àbí níbo ló wà. mi ò mọ orúkọ Amẹ́ríkà. Indianapolis yeah. Ok, ẹ lè nìkan síbẹ̀ náà kẹ́ nìkan sí Atlanta. Àwọn Nàìjíríà pọ̀ ní Atlanta gan. so anyway. Àdè máa ṣí chọ́ọ̀chì lẹ̀. Èmi ni wọ́n máa manage gbogbo owó offering. kò sí problem. ṣé ti ìbílẹ̀ lẹ fẹ́ ká dá sílẹ̀ síbẹ̀ ní àbí ti Jésù? Ti Jésù náà ni, ti Jésù náà máa ṣe.
Jésù yẹn ló yọ owó jù. No problem. Ṣé ilẹ̀ ti wà ńlẹ̀? àyè wà dáadáa Amẹ́ríkà ẹ̀ nídìí ilẹ̀kẹ́ tó dá ṣọ́ọ̀ṣì lẹ̀. That's very good. A máa process ẹ̀ but èmi ò ní lè wá o. Orí fóònù la máa ti máa gbàdúrà fún wọn. irọ́ gbọ́dọ̀ wá kẹ́ wá wọ sùtánà yín ṣé mojó tẹ máa ń jó yẹn láàárọ̀ Sunday tẹ máa wọ fìlà yín tẹ máa mú ọ̀pá Mósè dání. bẹ́ẹ̀ mo ṣe ń béèrè nípa Mósè lọ́wọ́ Ọba yín. Solomon ò kì í travel ìwọ mi lè wọ aeroplane. báwo la ṣe wá fẹ́ ṣe báyìí pẹ̀lú gbogbo èyí tó wà nílẹ̀ pẹ̀lú Trump. Ẹ máa wá síbi ẹ máa gba àṣẹ ẹ máa lọ dá sílẹ̀ lọ́hùn àbí kẹ̀kẹ́ yan àwọn ọmọ ìjọ tẹ̀lé yín. Ok ẹ̀yin àwọn ọmọ ìjọ tẹ̀lé mi ok ṣebí ni wọ́n máa ṣe kòǹkárí gbogbo ẹ̀ àtìyàwó ọba. ẹ̀yin ni máa fi jẹ́ olórí síbẹ̀ ẹ̀yin ló máa darí wọn bẹ́ẹ̀. ọmọ ìjọ tó bá ti gbọ́rọ̀ sí ẹnu ẹ̀ lè. ok ohun tẹ́ ti tẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn. kí wàá lórúkọ tá a máa sọ ṣọ́ọ̀ṣì wa báyìí lamẹ́ríkà. Holy Center America Center. Hey! Oh God. Wọ́n ní Holy Center America Center. OMG. Holy Center America Center Olúpẹpẹ Àjà. Olúpẹpẹ Àjà. Olúpẹpẹ Àjà Paris. Hello. Hi, good afternoon. Good afternoon. Ẹ bá ti kọ́ lóyún tó kẹ́ padà wá. Olúàjà integrity. Question and answer last in down low. Bí! Ẹ̀mí máa ń gbé mi lálẹ́ ẹ̀kẹ́ kí ló ṣẹlẹ̀ ó yẹ kí mẹ́nẹ́ kíkan kí tún sùn. Holy Center America Center. Ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ kálẹ́ o. Yes ma. Ẹ kú àtàárọ̀. Láti ìlú Ọ̀rẹ́ ni mo ti ń bá ń sọ̀rọ̀. Ọ̀rẹ́. Bẹ́ẹ̀. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Lẹ́bẹ̀ẹ́ bá wa sọ. Èmi kàn máa ń láìkí bí yẹn ni o. Ẹ kàn láìkí bí mo ṣe ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni o. Ṣé ti marry? Mo ti marry o. Ilé ọkọ lẹ ṣì wà? Bẹ́ẹ̀. Bánípẹ̀ ẹ̀sìn lọ́kàn báníkẹ́ fẹ́ mi, ẹ lè máa láìkì mi lọ títí ayé. Ẹ ní ọmọ tó ti dàgbà tẹ́lẹ̀ fún mi. Àwọn ọmọ kéékèèké ní ọmọ mi. Obìnrin wà nínú wọn tó ti wọ bí 18, 19. Àmì tí lọmọ tó tó bẹ́ẹ̀. Bí ọmọ ọdún mélòó lẹ́ni? Bí 5, 6. Ọjọ́ ti gùn. Mi lè dúró gbogbo yẹn. Èmi rò pé àwọn ti wà níbi. Ọba wàhálà yìí pọ̀. Àwọn ti wà níbi 15 màá sì dúró. Hello. Mo ní ká pé wọ́n ti wà ní 15 màá dúró sẹ́. Hello. Nẹ́tíwọ̀kì yín ti lọ nìyẹn o. Ẹ̀rọ nẹ́tíwọ̀kì ò lọ́mọ. Àbẹ̀gbẹ́jọ́ wá èmi àlùjọ fún yín. Ẹ bá gbọ́ pé mi ṣáìdì ṣàìdọ̀pì ni yóò ti dé. Tijó ni ó wá má lọ gbàgbé ìjó sílé. Hello ọba ẹ kálẹ́ sà. Hello alára. Yes sà ẹ kálẹ́ sà. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi fún yín lálẹ́ yìí ìbéèrè àkọ́kọ́ sà. Mo kọ́ fẹ́ béèrè pé kí ni ẹ gbàgbọ́ sí Christian ni ẹ gbàgbọ́ ni àbí ẹ̀sìn àbáláyé àbí mùsùlùmí? Kí ni ìgbàgbọ́ yín rọ̀ mọ́ sà? Ara mi ni mo gbàgbọ́. Mo gbàgbọ́ nínú ara mi. Ẹ gbàgbọ́ nínú ara yín sà? Yeah. Ok, mo tún ní ìbéèrè kan fún yín sà. Okay. Kẹ́ ẹ pẹ́ kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́. Tẹ́ bá dàgbà tẹ́ lọ síbi àgbáre.
no ẹ gbọ́ ẹ pẹ́ fún wa àwa ń gbádùn yín. ok. ṣé ọ̀run ni ẹ máa lọ ní àbí àlùjánnà àbọ́dọ̀ Ọ̀rúnmìlà ni kó tẹ́wọ́ gbà yín. táwa bá ti kú ara ló máa ń kú ẹ̀mí ò kì í kú. so ẹ̀mí mi ó tún padà bọ̀ again. so kò sí nǹkan tó ń jẹ́ pé à ń lọ síjọba ọ̀run à ń lọ sí ọ̀dọ̀ èṣù à ń lọ sínú iná à ń lọ sí gbá à ń lọ sáwò. so tá a bá ti kú a máa tó padà wá ni. ṣé ń gbọ́ mi àbí ẹ̀ sí ń bímọ. mo tún ní ó tún kù kan sà. go on. tó bá wá possible pé pásítọ̀ jíṣẹ́ fún yín mùsùlùmí jíṣẹ́ fún yín babaláwo jíṣẹ́ fún yín èwo lẹ máa gbàgbọ́ sà. gbogbo ẹ̀ ni máa ń ṣe. gbogbo ẹ̀ ni máa ń ṣe pátá kò ní kẹyọ kan. network mi poor God. ire wà nínú ibi wà nínú ire òtítọ́ wà nínú irọ́ irọ́ wà nínú òtítọ́. ó ti yé mi sà ó dáa ẹ ṣe gan sa ẹ ti dáhùn question mi sà. ẹ̀yin olówó àgbáyé ẹ sì dúró ẹ sì máa ka ẹ farabalẹ̀ ka òwe yín kó yé yín dáadáa mo sì ń dá àwọn tèmi lóhùn. gbogbo ẹ̀dá tó bá sọ̀rọ̀ fún mi láyé yìí ni máa tẹ̀lé nǹkan tó bá sọ gbogbo ẹ̀ ni máa ṣe. irọ́ wà nínú òtítọ́ òtítọ́ wà nínú irọ́ irọ́ wà nínú. OBA Solomon bàbá ọ̀yá ó pọ̀ ẹ kálẹ̀. ṣé ọ̀rọ̀ wà ní sẹ́ni bèrè. àwọn dátà àwọn OBA Solomon bàbá. ọba. kí lẹ pé ìbéèrè yín yẹn. Ọládùnní tuni taba wà rere fẹ́ yìí o tamara ìwọ ṣímíye. Hello. Ọ̀yá ẹ bẹ̀rẹ̀ òwe yín. a ò gbọ́ ẹ o ọ̀yá ẹ ti mute o. àfijó gba àwà àfìjà gba àwà bí a ò bá jó bí a ò bá jà bí a bá ti gba àwà kò tán bí. ẹ̀yin tẹ́ gbówé ní comment section ẹ wá máa dáhùn question yẹn o. padà tún ka òwe yẹn gan.
àfijó gba àwà àfìjà gba àwà bí a ò bá jó bí a ò bá jà bí a bá ti gba àwà kò tán bí. àfijó gba àwà àfìjà gba àwà bí a bá àjò bàbá bẹ́ẹ̀ni àjà bá ti gba àwà kò tán bí. bẹ́ẹ̀ni nǹkan tí òwe yẹn sọ fún wa ni wípé ò bá àwọn kó jẹ́ ọkọ ẹ o ìbá àwọn kó jẹ́ pé ó gbọ́kọ lọ́kọ ò bó bá sà ti dóko ó parí. ẹ̀yà ẹ lọ sí kejì. a kì í bá ọba pààlà kí ọkọ ọba má san ni lẹ́sẹ̀. ìtumọ̀ ẹ̀ ni wípé ò lè wà ní nàìjíríà bí àwọn politician má rẹ̀ ẹ́ jẹ tó ìyẹn tí ò bá bọ́ sọ́wọ́ kidnapper. a lè wà ní nàìjíríà káwọn alágbára nàìjíríà má oppress yẹ nǹkan tí òwe yẹn ń try àti sọ nìyẹn o. ẹ̀yin tẹ́ wà ní comment section ṣe ebi mo gbà àbí mi ò gbà ni. ṣé kò sẹ́ni tó gbówó ń bì yìí ni. ẹ gbówó ni. reason sí mi correct. wisdom. ẹ kálẹ́ sà. ṣe fẹ́ dáhùn sówó yẹn ni àbẹ̀fẹ́ béèrè question lọ́wọ́ ọ̀dọ̀ ara yín. mo ṣẹ̀ wọlé lọ́ba. ó yẹ padà ka òwe yẹn fún kán dáhùn ìbéèrè yẹn. a kì í bá ọba pààlà kí ọkọ ọba má san ni lẹ́sẹ̀. kí lè túmọ̀ òwe yẹn. kọ́kọ́ bàbá ṣe ké ni. kó má san ni lẹ́sẹ̀. ẹjọ́ ẹ bá tún ka mi gbọ́. a kì í bá ọba pààlà. eléyìí ti láwọ̀ bò jẹ́ kó máa lọ kò mọ anything. ìfẹ́ àfìdúmú náà bá dùn ó yá túmọ̀ òwe yẹn náà. a kì í bá ọba pààlà kí ọkọ ọba má sani lẹ́sẹ̀. mi ò mọ o mi ò mọ̀wé rárá. ẹ fi sọmọ yorùbá àtọ. ta ló mọ òwe yẹn kó comment kó wá túmọ̀ ẹ̀. ó yá kí ló tẹ̀lé. a kì í bínú àtàn ká dalẹ̀ sígbẹ̀. a ò kì í bínú àtàn ká dalẹ̀ sígbẹ̀ẹ́. a ò kì í bínú ìyàwó ẹni ká lọ tẹ kó bọ́ orí bẹ́ẹ̀dì. kí n máa lọ máa lu òsórí bẹ́ẹ̀dì nígbà tó níyàwó sílé. òwe yẹn clear. ẹ kà síwájú. a kì í gbọ́ lù ú lẹ́nu àgbà. a kì í gbọ́ lù ú lẹ́nu àgbà. kò tí ì kágbà lára ni tó bá ká lára á ní kán pa ni kò ní sọ pé kán lù ú. wàá gbọ́ pé ẹ pa. ọba o. a kì í gbọ́n ju ẹni tí a máa dífá fún lọ. kákáká lójú ogun lé. a kì í gbọ́n ju. a kì í gbọ́n ju ẹni tí a máa dífá fún lọ. o lè dífá fún mi kí n sọ pé ò jánà. o dẹ̀ lè dífá fún mi kí n sọ pé ò jánà. àbúdáwọn aláwo fi sọ wípé èmi lọ gbẹ̀rì ẹ̀yin láwo. a kì í gbọ́n ju ẹni tí a máa dífá fún. èdìdì ni o. ẹ máa yí torí send gift. níbo lẹ ti rówó. so ìfẹ́ àfìmídúmú náà bá do gbọ́ yorùbá kankan ó kàn wáyé sá ó gbọ́ yorùbá kankan. Jim Bàbá Solomon. ẹ káàbọ̀ ọ̀sẹ̀ fẹ́ túmọ̀ òwe ni àbẹ̀fẹ́ béèrè question. gbogbo ẹ̀ náà làwọn ṣe. ó yá kí lẹ rí sọ sí òwe tó ń kà last yẹn. ẹ ti tu fúnra yín.
Okay, kí ni question yín? ò ní question mi ẹ̀ṣẹ̀ wọlé ni. Okay. Ṣé wàá Àwa kì í waste time níbí yìí o. Solocam. Hello. Good evening, sir. Ó yá kàwé síwájú. A kì í pe ìyàwó kí alárinà. A kì í pe ìyàwó kan alárinà. A kì í pe ìyàwó kó wá kan alárinà. Bẹ́ẹ̀ni. Ẹ̀dẹ́ ìmọ̀ fẹ́ lọ dó ìyàwó ẹ̀ kí ni ta alárinà ń bẹ̀. Wọ́n ní tí alárinà bá ti mọjú ọkọ, ó máa yẹ̀bà ni. Tí alárinà bá ti mú ìyàwó mọjú ọkọ, kó máa lọ. Go on. Ṣẹ́gi ó láṣọ méjì péńpé, aṣọ ìbínú mọ́. Kí lẹ̀ ń kà yìí? Bẹ́ẹ̀ni sà. Tó padà ká. Ṣẹ́gàn ó láṣọ méjì péńpé, aṣọ ìbínú mọ́. Abínú mọ́. Sá. Ó ká dáadáa sẹ́ẹ̀. Ṣẹ́gàn ó láṣọ méjì péńpé, aṣọ àbínú mọ́. O ti gẹ̀ẹ́tì kan tó ń kà. Abínú ní mọ́. Ó máa padà tó ká ni. Ṣẹ́gàn ó láṣọ méjì péńpé. Not like ṣẹ́gàn. What is the meaning of ṣẹ́gàn? Ṣẹ́gàn. Ṣẹ́gàn ó láṣọ méjì péńpé. Ó lè má jẹ́ ṣẹ́gàn kan ni wọ́n kọ síbẹ̀, ó lè jẹ́ pẹ̀gàn. No, ṣẹ́gàn. Ṣẹ́gàn ó láṣọ méjì péńpé, aláṣọ àbínú ní mọ́. Ẹ̀ka ẹ̀mí. À ń sunkún ta ni àbá ọlọ́fin òṣùpá. À ń sunkún ta ni alùgbà ó lọ fi súpà ni. Ẹ̀ka mi. Ẹ má ṣe pè sọ mí. Àdàbà ń pògèdè, ó rò pé ẹyẹ ló gbọ́, ẹyẹlé gbọ́ títiri ní tiri. Ó yá ìfẹ́, ó yá sọ yẹn. Wọ́n ẹ lọ fá olè. O ò tún gbọ́ àdàbà ń kù. Ó sì sọ ẹyẹlé gbọ́ títí ló ń kiri. O ò tún gbọ́ yẹn náà. Mi ò mọ òwe kankan. Ṣé kò sí àwọn àgbàlagbà tó mọ òwe ní comment section ni? Gbogbo wa ti wá yọ ọmọ àlè tán ní Nàìjíríà, wà á gbọ́ èdè wa mọ́. Tó bá yẹ kó ní tí wọ́n bá máa túmọ̀ òyìnbó òfò níbí. A ò gbọ́ pa. Gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú dẹ̀ ní mí ni o. Ẹ káalẹ́. Ẹ káàbọ̀ o, ṣé ẹ tún fẹ́ túmọ̀ àwọn òwe yẹn ni? Òwe tán sọ ń fẹ́ túmọ̀ rẹ ni. Ó yá tún padà ká òwe yẹn. Ó rò pé ẹyẹ ló gbọ́, ẹyẹlé gbọ́ títiri ló ń tiri. Ó yá. Wọ́n ní àdàbà ń pògèdè bíi péyẹlé ò gbọ́, ẹyẹlé kú gbọ́ títiri ló ń tiri. Òwe yẹn lọ pé bóyá èèyàn kan ń sọ̀rọ̀ èèyàn, sọ ẹni yẹn wá gbọ́, ó kàn sí bẹ́ẹ̀ pé ò gbọ́, ó dẹ̀ gbọ́ bọ̀ ó kàn sí bí aláìgbọ́ ni.
bí èèyàn ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ẹni ẹ̀dẹ̀ mọ̀ ó kàn wò pé ní tẹ́ni ń sọ nítumọ̀ jẹ́ kí n máa wò síbẹ̀síbẹ̀. Tẹ́mi ṣe lóhùn ní sí. Ó yá ẹ̀ka mi. Adìẹ ń jọkà, ó Ẹ sà, momi. Lọ sọ̀rọ̀. èmi mo ní òwe kan tí mo fẹ́ béèrè. Ó yá ìbéèrè. Adìẹ ń jọkà, ó momi. Wọ́n sọ pé Hold on man. wọ́n ní tó bá mú balẹ̀ ṣé ń gbọ́ sà? Mo ń gbọ́. Wọ́n ní tó bá mú balẹ̀ lé wa mọ́tò láàrin ọ̀dẹ̀dẹ̀ ni ó mú kíyàwó rẹ̀ ké bí òròmọ adìyẹ. A ní sí o sí o sí o sí o sí o. Ìtumọ̀ ẹ̀ ni wípé tí baálé ilé bá gbé girlfriend wá sí pálọ̀ tó bá ń do, ìyàwó ẹ̀ máa ké sí o, ó máa pariwo, nǹkan tó ń try sọ fún wa nìyẹn. Ara sà. Ẹgbẹ́. Ó yá lọ tún fúnra ní comment section. Èmi sọ̀rọ̀ ẹ sọ pé rárá. Wálé Zibi. Ó yá ẹ ka òwe yẹn síwájú. Adìẹ ń jẹkà, ó momi. Ó gbé òkúta pẹ́pẹ̀pẹ́ mì, ó lóun ò léyín. Ìkérégbè tó léyín gbé irin mì bí. Tó bá bóyá a máa lọ rent àwọn tó máa bá wa túmọ̀ òwe yìí wá. Òwe yìí fẹ́ lágbára jù. Ìwọ tó bá mọ ìtumọ̀ òwe bí a kò kọ́mẹ̀ntì o. Olúpẹpẹ àjà. Bella ẹ̀ka lẹ́sà o. Bella tí ro fi ra dátà. Ẹ kálẹ́ sà o. Ṣé ẹ fẹ́ túmọ̀ òwe ni? Bẹ́ẹ̀ ni mo fẹ́ túmọ̀ òwe. Ok. Ó yá ẹ tún padà pé òwe yẹn. Adìẹ jẹkà, ó momi. Ó gbé òkúta pẹ́pẹ̀pẹ́ mì, ó ní òun ò léyín. Ìkérégbè tó léyín gbé irin mì bí. Ẹ má sọ jìnnà àǹtí mi, pẹ́pẹ́yẹ ni. Fọ́nì o ní kán má sọ jìnnà. Ẹ ṣí kámẹ́rà yín ká wojú yín. Ọ̀nà olóògbé àkùjẹ́ pẹ́pẹ́yẹ. No, pẹ́pẹ́yẹ ló máa ń momi tí ò kí ló máa ń momi bí òkúta. Ẹ̀yin lẹ túmọ̀ èdè jùlé, ẹ̀yin lẹ túmọ̀ òwe tó lágbára jùlé ni. Ẹ ṣé sà, mo gbà orí mi ó ṣe o. Ẹni tó bá ti túmọ̀ òwe kan 100,000 máa ní. Tó bá túmọ̀ òwe kan tó bá ní ìtumọ̀ 100k máa ní. Òwe tẹ́ fi ń ṣeré látàárọ̀ yìí. Ó yá ń gbọ́ ẹ kà síwájú. Àìlèfọ̀rùn ní jẹ́ orí ní ṣáájú orí burúkú. Àìlèfọ̀rùn ní ṣáájú orí burúkú.
Ẹbí tó bá yẹ kó ti sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ orí bú ni. Go on. Èrò kì í jẹ́wọ́ ó mọ̀ tán. Èrò kì í jẹ́wọ́ ó mọ̀ tán. Ó mọ̀ tán ni. Òrùn kì í jẹ́wọ́ ó máa tàn ni. Èrò kì í jẹ́wọ́ ó mọ̀ tán. Ẹ̀ka ẹ̀mí. Bó ti tán. Àbọ̀sà. A kì í dé a kì í dé mároko sin ẹlẹ́jọ́. Kí lè túmọ̀ yẹn? Kí ni mí nìkan tẹ̀ka yẹn? Ó jẹ́ mároko. A kì í dé mároko sin ẹlẹ́jọ́. Bébí tí èèyàn bá dólóko tó bá ń rojọ́ èèyàn tó ń rojọ́ máa fi tiẹ̀ dáyàn tó ń roko dání. Ẹ̀yin lẹ gbà jù, ẹ gbà. Ọ̀yá ẹ kà á lọ. Ọba. Ẹ káàbọ̀ ṣẹ́fẹ́ túmọ̀ òwe ni. Gbọ́. Ó yẹ jòwé lẹ̀. Ọ̀yá ẹ ṣé òwe ti tán ni? Igbá là ń pa kì í pa wo. Ògèdè ni ẹ pè mí. Sá. Ògèdè ni ẹ pa mí. Ìjà ní pa olítìjú, ògùn ní pa ológun. Ògèdè yàtọ̀ ṣé òwe lẹ́ ń pa yín àbọ̀ ògèdè? Ọ̀rọ̀ nìyẹn. Ṣé ẹ nítumọ̀ fún? No, yẹn ti nítumọ̀ rẹ̀ di ọ̀rọ̀ ni. Ọ̀yá ẹ pa last òwe àná yẹn. Last òwe àná yẹn pa fún ọkàn tu. Okay, sir. Ọlọ́gbọ́n dẹ ihò, òmùràn dúró tì í. Ọlọ́gbọ́n ní háà ó jáde. Òmùràn ní háà mo kì í. Ọlọ́gbọ́n ní kí lo kì? Òmùràn náà ní kí níwọ náà ló jáde. Ọ̀yá ẹ tún yẹn. Ìbànújẹ́ ọmọ ní dúró ti ẹni dẹwù. Ṣé ẹ sì wà ń bí ni? Pásítọ̀ Jókà. Ẹ wá Jókà níbí lóòótọ́ ni. Ẹ wá Jókà Jóò ni.